Africa Content TV. Great man with great character, very, very accommodating and loving of his Imoru people and the entire Ogun State. He caught his engineering cheat in Germany and became a good contractor in construction business. And he did a lot of work in Lagos State, where we don't discriminate whether you are from Ogun or Lagos, as long as you have a quality output. He did a good job. He has a very good character, a very consistent human being who is very reliable. We're proud of him. Wish him well in his 70th birthday and happy for him. And pray that he will celebrate 80, 90, 100 and leave a good legacy behind. You know, that's it. Thank you. You are very welcome. Well, because I eat well, have a good wife, and exercise a lot. Do my gym regularly. Of Ijebuland, Chief BC, ọmọ rẹ̀ àgbà gíwá ẹgbẹ́. Ijó-tijó, ẹgbẹ́ gbọ́gbàpú ìyá Akílẹ̀ Ìjẹ̀bú, gbọ́gbàpú ìyọ̀ Ijebuland. Chief BC ọ̀rẹ́ àgbà ní gíwá olórí ẹgbẹ́. Ẹnjìnìà Kúnlé ọmọ Ògúnadé. Ọ̀túngiwa Alhaji M.A. Jajimi Major Secretary General Engineer Shina Ọmọtọ̀nàbúlé Treasurer Alhaji Ọ̀túnba Kúnlé Misa Alisu Social Secretary Ọ̀túnba Bọ̀sún Ọ̀mánìfọ̀ owó ṣe Welfare Officer Professor Fúnmi Adéyẹmí Legal advisor, Alhaji Ṣẹ́gun ọmọ Òkúọ̀bí, Financial Secretary, Ọ̀túnba Démọ́lá ọmọ Àtìṣe, Assistant Social Secretary, Professor Pẹ̀kun Aláùsá, Dr. Kọ́lá ọmọ Tìbíràgbà, Ṣínà ọmọ Bánjọ, Alhaji Arẹ́gbágbá, Alhaji Níyì ọmọ Ṣíọmọ́lá, Káyọ̀dé ọmọ Làwálé, Alhaji Láìdé ọmọ ọ̀rọ̀ pọ̀ mi Alhaji Tajudeen mi ọmọ jì lọ́dún gbogbo ẹgbẹ́ pátápátá ẹ máa kú àdúró ti orí gbogbo ní kíwà bá mi. Kábíyèsí ọba Adétóyè ṣe Gbégàndé máa wọlé mọ́ra ọba Gbégàndé lọ ṣọ́sà máa wọlé Gbégàndé bá mi. Gbégàndé máa wọlé káyì of Ijebuland Chief BC ọmọ rẹ̀ àgbà gíwá ẹgbẹ́. Ijó-tijó ẹgbẹ́ gbọ́gbàpú ìyá Akílẹ̀ Ìjẹ̀bú gbọ́gbàpú ìyọ̀ Ijebuland Chief BC ọ̀rẹ́ àgbà ní gíwá olórí ẹgbẹ́. Engineer Kúnlé ọmọ Ògúnadé Ọ̀túngiwa Alhaji M.A. Jajimi Major Secretary General Engineer Shina Ọmọtọ̀nàbúlé Treasurer Alhaji Ọ̀túnba Kúnlé Misa Alisu Social Secretary Ọ̀túnba Bọ̀sún Ọ̀mánìfọ̀ owó ṣe Welfare Officer Professor Fúnmi Adéyẹmí Legal advisor Alhaji Ṣẹ́gun ọmọ Òkúọ̀bí Financial Secretary Ọ̀túnba Démọ́lá ọmọ Àtìṣe Assistant Social Secretary Professor Pẹ̀kun Aláùsá Dr. Kọ́lá ọmọ Tìbíràgbà Ṣínà ọmọ Bánjọ Alhaji Arẹ́gbágbá Alhaji Níyì ọmọ Ṣíọmọ́lá
káyọ̀dé ọmọ làwálé alájì láìdé ọmọ ọ̀rọ̀ pọ̀ mi alájì tájú ní mi ọmọ jì lọ́dún gbogbo ẹgbẹ́ pátápátá ẹ máa kú àdúró ti orí gbogbo ní kíwà bá mi kábíyèsí ọba adétòyè ṣe gbẹgàndẹ máa wọlé mọ́ra ọba gbẹgàndẹ gbẹgàndẹ lọ ṣọṣà máa wọlé gbẹgàndẹ bá mi gbẹgàndẹ máa wọlé kábíyèsí mi máa wọlé olórí ti wá bí ó ti náwó gbẹgàndẹ lọ ṣọṣà máa wọlé ó ṣe ọba àti gbẹgàndẹ. ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run gbogbo bọ́ba kú yìí tó wà ń bí ẹ wá gbé ọba wa lárugẹ ọba ńlá ló jẹ́ láàrin ẹgbẹ́ bọ́ba kú yìí kí wá bí sí ọ̀rẹ́ àgbà androde yìí ń bí kí wá ooru ọ̀fìmọ̀rù ó ń dúró dè yìí ẹ máa bọ̀ ń bí ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run ẹni tó bá pẹ́ díẹ̀ òun ló ń jẹ tán Wàsíù ló sọ bẹ́ẹ̀ ọba tá à ń bá ṣe ẹgbẹ́ wa náà ni òun là ń bá ṣàyẹyẹ lẹ́yìn ẹ jẹ́ wá jẹ ayẹsí ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run o. ẹni ẹ bá torí ẹ pẹ́ nìyẹn ìtàn ló ń jẹ kì í ṣe wé kábíyèsí ni mò ń nírú ìtàn ni ó jẹ kábíyèsí ọba gbẹgàndẹ lọ ṣọṣà má wọlé ó ṣe. kábíyèsí ọba gbẹgàndẹ ẹ̀gbọ́n gbẹgàndẹ lórúgbògbò àbúrò ìyá gbẹgàndẹ lórúgbògbò àbúrò ìyá gbẹgàndẹ ìsìkọ́tò ìyá gbẹgàndẹ bẹ́ẹ̀ ni kábíyèsí. ọmọ ṣeunbọlá mi máa wọlé ṣeunbọlá. ẹgbẹ́ ọ̀bábùwàjì mo ṣì ń bọ̀ wá kábíyèsí. ẹgbẹ́ ọ̀bábùwàjì mo ṣì ń bọ̀ wá bọ́gà kuyì ẹkú adùn lọ́tì kábíyèsí. bọ́gà bímọ ọkùnrin aṣíwájú bọ́gà bímọ ọkùnrin aṣíwájú. kábíyèsí ní kẹ́ ẹ dúró. Dèmọ́lá ọmọ àhàlà ti ṣe ẹgbẹ́ ìgbọ́gbàbùyì aṣojú ọba ìsìnkọ́tò ọba bàbá ọba gbẹ́kàndé Dèmọ́lá ọmọ àhàlà ti ṣe Dèmọ́lá onínú bínú ẹlẹ́gàn òun kẹ́gàn òye. ọmọ láti ṣe níjẹ̀bú òde ṣeun Adémọ́lá ọmọ láti ṣe bàbá àgbẹ̀kọ̀ǹdẹ̀ lọ́sọ̀ọ̀sàmì aṣojú ọba mọ́rú onínú bínú ẹlẹ́gàn òun kẹ́gàn òye. onínú bínú ẹlẹ́gàn òun kẹ́gàn ó bá ti bá ẹ wí o kò má sí kọ́ ẹ tẹ̀ o. Kàmpárì máa wò lẹ o. Àìdúrà má gbọ́ àrà alábàmbí gbogbo ẹgbẹ́ pápákú yìí Akílẹ̀ Ìjẹ̀bú. Ọba Sálísù mi bàbá mi kábíyèsí mi Sálísù ẹkú àdúrótì orúgbogbo mi ní kínkí. Olùkọ́lẹ̀ ní òní ìsàmù kìíyín
onísàmà wọlé kórede mọ̀dàtà kọ́kọ́ àkú mọ̀dà bí ọdún kórede onísàmà òkì pápákú yìí obìnrin ajá tó tú lánà ọmọ òkì ajá yìí ká mọ́ kí kàmpárì sẹ́tọ̀ yìí ká ajá bí sísàká ajá bọ́lá lẹ́fàgádé kórede onísàmà òkì bísímì kọ́ ọ́dún ìmọ̀ kí yín gbogbo ẹgbẹ́ pápákú yìí obìnrin akílẹ̀ jẹ́bú pẹ̀lú pápákú yìí ọkùnrin akílẹ̀ jẹ́bú ẹkú àdúró tì kábíyèsí òru gbogbo mi. ó dàka lẹ́yìn lẹ́yìn ẹni bá lẹ́yìn lẹ́yìn ohun gbogbo lónìí ṣí bísí ọmọ rẹ̀ ẹ̀gbà kí wọ́n ẹgbẹ́ pápákú yìí ẹ̀ máa kú àdúró tì ó. bísí ọmọ rẹ̀ ẹ̀gbà ni kí wá olórí ẹgbẹ́ gbogbo pápá fún ìyá kílẹ̀ jẹ́bú iwájú lójú tó ń gbé ẹ ò ní dọ́là rẹ̀ ẹ̀yìn àmìnà gbogbo pápá fún ìyá kílẹ̀ jẹ́bú ẹ máa kú àdúró ti yọba ṣì ń bísí ọmọ tọ̀rẹ́ ẹ̀gbà olórí ẹgbẹ́ ni ọ̀rẹ́ àgbà kíwá olórí ẹgbẹ́ ọmọ rẹ̀ àgbà ṣe ń bísí bàbá kù yìí níjẹ̀bú o. gbogbo ẹgbẹ́ lọ kí ẹ ṣe bísí. olórí ẹgbẹ́ atọkùnrin atọbìnrin bísí ọmọ rẹ̀ àgbà olórí ẹgbẹ́ orí gbogbo ló sọ bẹ́ẹ̀. olórí ẹgbẹ́. bísí ọmọ rẹ̀ àgbà ẹgbẹ́ yóò ní dàrú lórí ẹ̀ o. olórí ẹgbẹ́. ọmọ rẹ̀ àgbà bísí ọmọ rẹ̀ àgbà. olórí ẹgbẹ́. olórí ẹgbẹ́. olórí ẹgbẹ́. ọ̀túnba bísí ọ̀rẹ́ àgbà. olórí ẹgbẹ́. olórí ẹgbẹ́. olórí ẹgbẹ́. ọkọ̀ ayọ̀délé òkàlẹ̀. olórí ẹgbẹ́. ṣìǹfìsì ọmọ àrẹ́gbẹ́. olórí ẹgbẹ́. ọkọ̀ yèyé òkàlẹ̀. olórí ẹgbẹ́. ọkọ̀ yèyé o. ọkọ̀ yèyé o. ọkọ̀ yèyé o. ọkọ̀ yèyé o. bísí ọmọ tọ̀rẹ́ àgbà o. ọkọ̀ yèyé o. ọkọ̀ yèyé o. ọmọ rẹ̀ àgbà mi. ọkọ̀ yèyé o. lákìlẹ̀ jẹ́mú. ọkọ̀ yèyé o. ẹgbẹ́ ẹ̀kọ́ gbàgbó yìí. ọkọ̀ yèyé o. ọkọ̀ yèyé o. ọkọ̀ yèyé o. ọmọ rẹ̀ àgbà mi. ọkọ̀ yèyé o. ọmọ rẹ̀ àgbà mi. ọkọ̀ yèyé o. ọ̀rẹ́ àgbà bí sí. ọkọ̀ yèyé o. ẹ bá mi tọ́jú ẹnjìnìà Kúnlé ọmọ ògùn ẹ̀dẹ́ ọ̀tún bí wá ẹnjìnìà Kúnlé ọmọ tọ̀yẹ́ ọmọ ògùn ẹ̀dẹ́ ẹ bá mi tọ́jú ọ̀làjì ẹ̀mẹ̀ ìjájì sẹ́kítì jẹ́ẹ̀nà ẹnjìnìà nílùú yìí bó jẹ́ gómìnà lọ́la ẹ má jẹ́ kó jọ yín lójú. iṣẹ́ Olúwa àwa bá rí gidi. ó ti ṣe tèèyàn kan tó ń lọ lọ́wọ́lọ́wọ́ òun náà kó má jẹ́ gómìnà lọ́la kó má jọ yín lójú. iṣẹ́ Olúwa àwa bá rí gidi. ọmọ ẹnjìníà thank you ọmọ ẹnjìníà kábíyèsí mú un nírú mi adẹ́mi pọ̀ sí ọmọ bá ṣọrú bàbá ẹ̀ ló fi jọ kábíyèsí olú gbogbo irú kó pẹ́ fún wa bàbá ọmọ bá ṣọrú.
àbúrò Bídèmí àbúrò Bídèmí ọmọ Báṣọ̀run àgbàlagbà òye mi ọkọ Bíọ́dún Abídèmí òkè ẹ̀jẹ̀ akíbá ń bọ̀ bàbá tóbi lójó bàbá tóbi lójó. Bàbá bàbá tóbi lójó bàbá tóbi lójó òfinú rẹ̀ jọ fàdà ẹ̀ bàbá tóbi lójó òfin kàtẹ́ pamọ́ṣẹ́ jọ fàdà ẹ̀ bàbá tóbi lójó bàbá bàbá tóbi lójó bàbá tóbi lójó bàbá bàbá tóbi lójó àní bàbá tóbi lójó ọmọ kábíyèsí mi mú nílùú bàbá tóbi lójó ọmọ kábíyèsí òru gbogbo àní bàbá tóbi lójó ọmọ Báṣọ̀run òru gbogbo bàbá tóbi lójó ọmọ kábíyèsí òru gbogbo bàbá tóbi lójó bó bá ṣe bí ọba kẹ́ máa bá wí ọmọ bá ní bá ń bọ̀ àdémi pọ̀ sí o ní bàbá ẹ̀ o ọmọ Báṣọ̀run àgbàlagbà òye ọmọ Mùnírùdíìnì ọkọ Yínká ọlá bàbá dẹ́rì sáwárẹ́ gbẹ́sọ́lá àwòrán òfin mi ní ìlú Ọ̀ṣun o ó jọmọ kékeré ó jẹ́ lídà béèyàn kan bá wá ń bínú máa dárí fún wọn iṣẹ́ Ọlọ́run àwa márìndì ni ẹ ò lè tú iṣẹ́ Ọlọ́run ẹ má wulẹ̀ tú o iṣẹ́ Ọlọ́run ẹni Ọlọ́run bá dá kò ṣe farawé Adébáfọ̀ ọkọ̀ Yínká bàbá Dennis lèmi ọmọ Mùnírù mi o. Òkè ẹ̀dá mi síwájú torí Báfọ̀ ọmọ kábíyèsí Mùnírù mi o. Ó yá Báfọ̀ jẹ́jẹ́jẹ́jẹ́ lójókòó. Ọmọ kábíyèsí Mùnírù mi ọmọ torúgbòógbò mi Adéwálé o. Thank you. Jẹ́jẹ́jẹ́jẹ́ lójó. Báwo gbogbo Ọ̀ṣun ní kí ẹ, Ògùn ní kí ẹ, èmi náà kí ẹ, gbogbo Ọ̀yọ́ ní kí ẹ, Aṣíwájú ní kí ẹ, Ráúfù ní kí ẹ, Ráúfù ọmọ Arẹ́gbẹ́ṣọlá. Kó tọ́jú Prince Ahmed Adéwálé ọkọ èyí yẹ. Bàbá Tèmínú, bàbá tóbi lọ́ọ́ Adéwálé. Adéwálé ọkọ èyí yẹ. Kó má mi tọ́jú Princess Alimọ̀ṣàdì Ayétúndé. Ayabiola ṣeun ọmọ ṣọ́rọ̀ bọ̀ mi o.
tóbi lọ́ọ̀ba kó tọ́jú prince adéọlá pẹ̀lú princess olúwayọ̀mí ramọ́tàláì ìyàwó azeez ọ̀làmílẹ̀ kọ́mọ́ṣútì kó tọ́jú princess olúwakẹ́mi pẹ̀lú princess kudira adébísí ọmọ kábíyèsí ọmọ báṣọ̀run. ọmọ kábíyèsí ọmọ báṣọ̀run. déwálé ní ìkìyẹ adéwálé àmì ìdàmí. déwálé ọkọ èmi yẹ olórí ní ìkìyẹ ibi ní arógùn bá omi mẹ́rin àyàbá mọ́mọ́ wa. débà ń bọ̀ àmì jẹ́jẹ́jẹ́jẹ́ lójó gbogbo. ire gbogbo bá wọlé tọ́ ẹ̀ wá. kábíyèsí ire gbogbo bá wọlé tọ́ ẹ̀ wá. ọlọ́run máa jẹ orógùn àkówágbá. adébàbọ̀ wáìdù máa jẹ orógùn àdáwágbá. ọ̀rọ̀ tó mọ́wọ́ tó mẹ́sẹ̀ kò má ní wọlé tọ́ ẹ̀ wá. àtẹ̀pẹ́ ló tẹ̀lé ìpẹ́ dídẹ́mi ló ní ṣàdúrà fún ẹ. ọlárẹ̀wájú Rasaki mi bàbá wa máa wọlé o lẹ́pẹ́ alárògùn mọ́dẹ́dẹ́ balógun dòdò ń dá wa bí Rasaki máa wọlé mọ́ra ń bá lárẹ̀wájú Rasaki balógun dòdò ń dá wa balógun ẹ̀pẹ́ lé yé máa ń bọ̀ àní jẹ́jẹ́jẹ́jẹ́ lódò. owó bá wọn lè tọ́ ẹ̀ wá. ire gbogbo bá wọn lè tọ́ ẹ̀ wá. ọlọ́run máa jẹ́ orógùn àkówágbá. wáìdù máa jẹ́ orógùn àdáwágbá. ọ̀rọ̀ tó mọ́wọ́ tó mẹ́sẹ̀ kò máa ní wọlé tọ́ ẹ̀ wá. ọlárẹ̀wájú Rasaki mi. gbogbo ẹ̀yin tó ẹ̀pẹ́ o ẹ̀pẹ́ ìyàwó ogun mọ́tẹ́dẹ́. ìbà fún KLM balógun dòdò balógun o. lárẹ̀wájú dòdò balógun o. Àjì Rasaki dòdò balógun o. lárẹ̀wájú dòdò balógun ẹni tí ó bá mọ̀ ẹni ó fọwọ́ padà ẹ lójú dòdò balógun. àwọn tí ó bá mọ̀ ẹ ò ní ó fọwọ́ padà lójú dòdò balógun. balógun dòdò ń dá wa àwọn tí ó bá mọ̀ ẹ ò ní ó fọwọ́ padà lójú dòdò balógun. Ṣẹ́gun Àgbájé ní máa kí ẹ o èmi náà kí ẹ o kábíyèsí ní kí ẹ o èmi náà kí ẹ o Làtífù ní kí ẹ o Mọ́gàjí ní kí ẹ o dòdò balógun o dòdò balógun àwọn tí ó bá mọ̀ ẹ ò lọ fọwọ́ padà ẹ lójú dòdò balógun. ẹ bá náà mọ balógun èèyàn bá náà mọ balógun ìdákìrì ìyàwó ló ọ̀sẹ̀ kiri ìyàwó lé ẹni tó fọ́lé àmọ́ àmọ́ àtàrùn àmọ́ tàní àtàgbé ìkọ̀ǹdù tàní àtàlà pẹ̀lú àgbà ìyẹ̀wì ẹ̀rù bọ́mọ balógun dòdò.
Báṣọ̀run Múnírù. Orí bẹ́ẹ̀ ni ilé ó ṣe bẹ́ẹ̀ lẹ́yìn odi. Orí bẹ́ẹ̀ ni ilé ó ṣe bẹ́ẹ̀ lẹ́yìn odi. Orí bẹ́ẹ̀ ni ilé ó ṣe bẹ́ẹ̀ lẹ́yìn odi. Àgbàgbà máa sí. Ìlú bàjẹ́ balẹ̀lẹ́kùn ilé làwòrò. Ṣé balógun láyé wájú? Àgbàgbà máa sí. Ìlú bàjẹ́ balẹ̀lẹ́kùn ilé làwòrò. Àgbàgbà máa sí. Ìlú bàjẹ́ balẹ̀lẹ́kùn ilé làwòrò. Yétúndé bèbí. Ṣàdíyà mi àlìmọ́ Yétúndé. Ọmọ torú gbogbo sùnwìn tí Yétúndé. Ọmọ torú gbogbo Ṣàdíyà Yétúndé. Àlìmọ́ Ṣàdíyà mi Yétúndé. Àyà Ṣeun Abíọ́lá. Ọmọ Ṣóyà ọmọ mi Yétúndé. Bọ̀dọ̀rẹ̀ Olúwa bọ̀dọ̀ Olúwa tó fi bèbí Yétúndé. Ọmọ kábíyèsí Múnírù ní sùnwìn tí Yétúndé. Yétúndé bèbí sùnwìn tí yó. Olúwayẹmí Olúwayẹmí bèbí Rámọ́tà láyé Olúwayẹmí Rámọ́tà láyé yóò ṣòwò Olúwayẹmí Olúwayẹmí o mo kí ẹ Rámọ́tà láyé. Ayọ̀lámilẹ́kan Azeez Olúwayọ̀mí. Olúwayọ̀mí o. Ayọ̀lámilẹ́kan ọmọ Azeez. Ọmọ kábíyèsí o. Ọba òru gbogbo. Olúwayọ̀mí. Ọmọ òru gbogbo. Olúwayọ̀mí. Yọmí ọmọ òru gbogbo. Olúwayọ̀mí. Ayaṣu tí o kárẹ̀ o. Olúwayọ̀mí. Princess Ramọ́tà láyé. Olúwayọ̀mí. Ayaṣu tí o kárẹ̀. Olúwayọ̀mí. Ìwọ ni ṣu tí. Ayaṣu tí o kárẹ̀. Olúwayọ̀mí. Ramọ́tà láyé. Olúwayọ̀mí. Ramọ́tà láyé. Olúwayọ̀mí. Architect Ṣeun Abíọ́lá. Ṣùtì ò kárẹ̀. Olúwayọ̀mí. Ṣùtì ò kárẹ̀. Olúwayọ̀mí. Aya Ìwó ọmọdò ọba. Olúwayọ̀mí. Aya Ìwó ọmọdò ọba. Olúwayọ̀mí. Ó yá ẹ pàlùdà. Ṣùtì mọ́lẹ̀ ọ́ ọmọ àbí kọ́ra kan. Mọ́lẹ̀ ọ́ ọmọ àbí kọ́ra kan. Ìwọ ní ilé ẹ̀. Ọmọ àbíkọ́ra kan mọ́lẹ̀ ọ́ ọmọ àbíkọ́ra kan ìwọ nílé ìwọ ní ilẹ̀kùn òní kọ́kọ́rọ́ ẹrú wẹ́wẹ́ ẹrú ńláńlá náà fi délé ní ìwọ àbí ìjọjọ mọ́ tó pọ̀ jómi dánlọ́ ọkọ̀ Olúwayọ̀mí Rámọ́tà láàyè yóò ṣe mọ́lẹ̀ ọ́ ọmọ àbíkọ́ra kan. Mọ́lẹ̀ ọ́ ọmọ àbíkọ́ra kan ìwọ nílé ẹ̀ ọmọ àbíkọ́ra kan mọ́lẹ̀ ọ́ ọmọ àbíkọ́ra kan ìwọ nílé ẹ̀ Olúwayọ̀mí
olúwa yọ̀ mí. Ramọ́ta láyé olúwa yọ̀ mí. Aya ti wọ́ ọmọdé ọba olúwa yọ̀ mí. Aya ti wọ́ ọmọdé ọba olúwa yọ̀ mí. Aya ṣù ti wọ́ ọmọdé ọba olúwa yọ̀ mí. Ayàwó ọmọdé ọba olúwa yọ̀ mí. Ramọ́ta mi, Ramọ́ta mi, Ramọ́ta mi. Ramọ́ta mi, Ramọ́ta mi. Aya ṣùtì wo, ayọ̀ lámì lè kọ̀ àṣìṣì. Ramọ́ta mi. Ọlọ́wọ́ gòsìkè. Ìwọ là ń bí. Ṣùtì, ìwọ ọmọọba nìyẹn, ọmọọba tó lùmẹ̀rẹ̀ o, mọ̀rọ̀ ìtòṣì, owó ńláńlá, ẹrú wẹ́wẹ́, owó ńláńlá, ẹrú púpọ̀, wọ́n fi ń jayé níwò, àbíjọjọ ọmọ tó pọ̀ jómi dán lọ́wọ́. Bàbá mi tọ́jú ọmọba Ramọ́ta láyé kò máa tọ́jú ẹ fún ọ. Èbí yẹ máa wọlé, èbí yẹ láti bá ẹ sà, àyà ti wálé. Èbí yẹ láti bá ẹ sà, àyà wálé. Aya Muhammadu Ahmed ni. Èbí ẹ̀ láti bá ẹ sàn, aya wálé. Èbí ẹ̀ o, èbí ẹ̀. Eba, Ramani ni ẹ tẹ̀lé. Thank you. Èbí ẹ̀ nígbà ẹ̀ sà. Èbí ẹ̀ nígbà ẹ̀ sà. Aya wálé Muhammadu Amida. Aya dé wálé Okare. Yéga. Èbí ẹ̀ Aya wálé mi bá ṣọ̀rọ̀. Aya wálé mi bá ṣọ̀rọ̀. Ọlọ́ba bá tèmi dùn o. Bàbá tó mi lọ́gbà. Bàbá tó mi lọ́gbà. Ló wálé ọkọ èmi yẹ. Ló wálé ọkọ èmi yẹ. MD Bascom Nigeria Limited. Ló wálé ọkọ èmi yẹ. Èmi yẹ. Bí gbogbo yín bá jayé títí. Thank you. Prince Adéọlá. Pẹ̀lú Princess Olúwakẹ́mi o. Gbogbo wọn ní London. Wọ́n á báre wálé kábíyèsí. Lágbára Ọlọ́run wọn bá o ẹni ṣẹ́gun sí ni ó jẹ́. Ẹ̀yin lẹ ṣe wàhálà yìí. Ṣojú yín báyìí. Làwọn yín ó fi gbọ́bẹ̀ lọ́lé Elédùmarè lórí gbogbo ọmọ. Kábíyèsí 70 lẹ ṣe lèmi. Ẹ ṣe 80 lójú wa. Ẹ ṣe 90 o. Bíbá wa Àwùjalẹ̀ ó ń bẹ lórí àléfà o. Ẹ̀yin náà ẹ pẹ́. Orí jẹ́ ẹ pẹ́ fún wa àmì o. Bàbá Princess Kúdírátù Adébísí. Débísí Kúdírátù mi. Ọmọọba Débísí. Kẹ́ ẹ̀ ń bá mi kí Débísí. Débísí Kúdírátù. Báwo aṣíwájú nìyẹn? Ó máa ní dọ́là rẹ̀. Èyí tá a fi ń já síwájú.
ọlọ́run wàá gbé fún ẹ àmì o èyí tó ti dà kò ní bàjẹ́ lọ́la ọlọ́run olórí ilé nìyẹn kò wà ní dọ́là rẹ̀ adébàmọ̀ olórí ilé nìyẹn àmì ò ní dọ́là rẹ̀ ikú ò ní pa ẹ́ fún wa àmì o ọmọ gidi ni àbúrò tèmi ni brọ́dà ti wà ọ̀nà mi àbúrò tèmi ni ọmọ dáadáa ni ó ń tọ́jú ẹ̀gbọ́n ẹ̀ gbogbo ìgbà tó bá rí mi bó bá rí mi nílé ìjọba aláàjì akọ̀ṣe báyìí tó bá ní í ṣe báyìí ó ti dán ọlọ́run ọba ò wá nífi wa bú ẹ kò nífi wọn náà bú wa bàbọ̀ gbogbo àwọn àbúrò ó lẹ́yìn ẹ̀ nǹkan kan ò ní ṣe wọ́n ìwọ náà ọwọ́ ẹ ò ní kàn sàlẹ̀ àpò kó gbogbo yín pọ̀ kẹ́ ẹ kóra pọ̀ kó yẹ yín kó lè yẹ kábíyèsí ọba òru gbogbo torípọ̀ ọmọlá nìyẹn gẹ́gẹ́ bí mo ṣe máa ń wí màá lọ́mọlá ọmọ yìí nìyẹn ikú ò ní pa ẹ́ fún wa àmì o ọlárẹ̀wájú nìyẹn ó wà ní dọ́là rẹ̀ yìí ọba jẹ́ òpẹ́ ọmọ gidi ni ọmọ dáadáa ni Chief Lanre Razak àwọn náà wá náwó wọn lọmọ dáadáa ni ọmọ dáadáa tó ń pè ẹ́ ọlọ́run ọba o ṣeun kò ní ṣe ẹ́ ní dàákúdà o àgbẹ̀ bàbọ̀ ikú ò ní pa ẹ́ fún wa. wọ́n á wá sọ́kọ̀ bí èrè ni ó adébàbọ̀ wọ́n á wá sọ́kọ̀ bí èrè ni ẹni bá sọ pé nù ọdún torí bó ṣe ń ṣe o bẹ́ẹ̀yàn bá sọ pé nù ọdún torí bó ṣe ń ṣe o àwọn sọ̀kò bí èrè ọkọ̀ yín ká. àwọn sọ̀kò bí èrè ni ó. àwọn sọ̀kò bí èrè ni. àní wọ́n sọ̀kò bí èrè ni ó. àwọn sọ̀kò bí èrè ni. ẹni bá gbẹ́nu ọdún ti torí bó ṣe ń ṣe o. ẹni gbẹ́nu ọdún ti torí bó ṣe ń ṣe o. àwọn sọ̀kò bí èrè ni. wọn ò ní kú wọn ò ní wọ́n lé dókítà nígbà kọ̀ọ̀kan á dàbí wọn lórí iṣẹ́ wọn máa dàbí wọn lórí. Eva. Adébí bá bọ̀ ní ọmọ náà ṣòro. ọmọ olùgbòho ọmọ máa ṣọrun ikú ò ní pa ẹ́ fún wa àbí o. àwọn àbúrò olùgbòho ó wọlé síbí lámìlẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀rì bẹ́ẹ̀ lómi o lámìlẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀rì bẹ́ẹ̀ lómi o. Yàbàyàbà ní kò lẹ́ni. Kò sẹ́ni tó lè nà mí lọ́rẹ́ lójú ta kábíyèsí orúkọ. Ọba pé kàn ń dẹkọ̀ ṣọ́sá. Thank you. Ọba gbé kan dẹ́nu ọjọ́ sá. Gbé kan dẹ́nu ọjọ́ sá. Abìdí ẹṣin bátakún. Abìdí ẹṣin bátakún. Níbo ló kọjú sí? Ní lọ́hùn. Kábíyèsí
ẹ̀yin mọ́tò wọ̀nyí ẹ farabalẹ̀ o. torí gbé gàndé lọ́sọ̀ọ̀sà. torí ọba gbé gàndé lọ́sọ̀ọ̀sà. ẹ ṣe. torí ọba gbé gàndé o lọ́sọ̀ọ̀sà. ọba jẹ́ tó yẹ ṣe ọmọ àlá tí ì ṣe o lọ́sọ̀ọ̀sà. ẹ̀gbọ́n tadé mi gbóyè ká. Lọ́sọ̀ọ̀sà. ẹ̀gbọ́n tadé mi gbóyè ká. Lọ́sọ̀ọ̀sà. ṣé bá mi tọ́jú gbóyè ká. àrẹ̀mọba ọmọ àlá tí ì ṣe. Lọ́sọ̀ọ̀sà. ìyẹn ń ṣọ̀rẹ́ tí kúnlé òsèǹnì. Lọ́sọ̀ọ̀sà. ọ̀rẹ́ mi kúnlé àmọ́sùn. Lọ́sọ̀ọ̀sà. ìyẹn ń ṣàwọ̀ tèmi àyíndé àmọ́sùn. Lọ́sọ̀ọ̀sà. kábíyèsí ọba gbẹ̀gàn dẹ̀. Lọ́sọ̀ọ̀sà. àwa àwùjalẹ̀ sí kiri. Lọ́sọ̀ọ̀sà. ẹ bá délé ẹ kí kábíyèsí bàbá wa ọ̀pá pàdé tọ̀nà. Lọ́sọ̀ọ̀sà. ọmọ lọ́kùsá gìrìgìrì lájà. àìtètè bó ológbò ní jìyà. Lọ́sọ̀ọ̀sà. kábíyèsí àdé tọ̀nà. Adétọ́nù. mo kí ọba gbẹ̀gàn dẹ̀ o. Lọ́sọ̀ọ̀sà. ọba gbẹ̀gàn dẹ̀. Lọ́sọ̀ọ̀sà. èmi àyíndé máa ló ń kì í. Araba. àyíndé máa ló ń kì í o. Araba. adégòrò ẹ̀. Araba. adégòrò ẹ̀. Araba. adégòrò ẹ̀ ló kí gbẹ̀gàn dẹ̀. Lọ́sọ̀ọ̀sà. kábíyèsí kò ní sú ẹ̀ ṣe o. Lọ́sọ̀ọ̀sà. kábíyèsí kò ní sú ẹ̀ ṣe. Lọ́sọ̀ọ̀sà. àrẹ̀mọ máa wọlé máa wọlé máa rọra. dépò ìka máa wọlé Máa wọlé máa rọra. alátiṣe máa wọlé Máa wọlé máa rọra. pèrè àwọn tí kúnlé òsèǹnì Máa wọlé máa rọra. gbẹ̀gà máa wọlé Máa wọlé máa rọra. ọmọ alátiṣe máa wọlé Máa wọlé máa rọra. àwọn tí fi kúnlé àmọ́sùn Máa wọlé máa rọra. àwọn tí fi kúnlé àmọ́sùn Máa wọlé máa rọra. dépò ìka máa wọlé Máa wọlé máa rọra. ọkọ̀ kórèdé olórí Máa wọlé máa rọra. ọkọ̀ kórèdé olórí Máa wọlé máa rọra. dépò ìka àwọn tolúwayé fújì Araba. gbẹ̀gà àwọn olúwayé fújì Araba. dépò ìka àwọn olúwayé fújì Araba. dòdò náà àwọn olúwayé fújì Araba. àwọn tí kúnlé òsèǹnì àwọn olè Máa rọra. àwọn tí kúnlé òsèǹnì Máa wọlé máa rọra. òkè sògbòlò máa wọlé Máa wọlé máa rọra. sògbòlò ọkọ̀ títí òsèǹnì Máa wọlé máa rọra. ilé ìdá ọkọ̀ títí òsèǹnì Máa wọlé máa rọra. sògbòlò ọkọ̀ títí òsèǹnì Máa wọlé máa rọra. kábíyèsí ó ní títí aláyọ̀ Máa wọlé máa rọra. sògbòlò ọkọ̀ títí aláyọ̀ Máa wọlé máa rọra. sògbòlò máa wọlé Máa wọlé máa rọra. sògbòlò àwọn olúwayé fújì Araba. àwọn olúwayé fújì Araba. àwọn adégbèyíká ọkọ̀ kórèdé òkàrè ọkọ̀ tí kórèdé ìyálóde Máa wọlé máa rọra. ọkọ̀ kórèdé ìyálóde Máa wọlé máa rọra. ọkọ̀ kórèdé ìyálóde Máa wọlé máa rọra.
báńkì kórèdè kórèdè báńkì kórèdè báńkì kórèdè ìyálóde máa wọlé báńkì kórèdè àìdí alábàbí. bí mo ṣe kíkúnlé ọ̀sẹ̀ ni mi ọkọ̀ títí àlà ọ̀kúnlékúnlé sọ́bọ̀lọ̀ sọ́bọ̀lọ̀ ọkọ̀ títí ọ̀sẹ̀ ni mi o kúnlékúnlé ọmọ tó ọ̀sẹ̀ ni mi o ọ̀rẹ́ ẹ̀ ta ni ọ̀rẹ́ adémi gboyè gàmọ́ láti ṣe sọ́bọ̀lọ̀ ọkọ̀ títí ọ̀sẹ̀ ni mi títí. Àwòrán tí mi àmẹ́ṣì yóò ṣe. Àwa méjì nílùú rí fàásì yóò kúnlékúnlé. Àwọ̀ títí yóò ṣe ní tèmi. Ṣé ń bá mi kí títí? Títí aláyọ̀ mi àyà tó ṣe ní mi. Sọ́bọ̀lọ̀. Sọ́bọ̀lọ̀ àmọ́ ṣe ní Ìjẹ̀bú-Òde. Àwa Adémi gboyè gọ́mọ láti ṣe. Àrẹ̀mọ ọba lọ́sọ̀ọ̀sà yóò ṣeun o àwọn tèmi ọmọ bọ̀ láàárọ̀ àràbà ń bí mi ò sílé mo ń bẹ l'Amẹ́ríkà àràbà ń bí Adémigbò èèkà ọmọ láti ṣe aláwọ̀ tàbí tó dà pọ̀ kò má yà wá ò ṣàmì ọkọ̀ kó èdè mi bèbí wọ́n á wá sọ́kọ̀ bí èrè ni ó. Àrẹ̀mọ èèyàn Sọ́bọ̀lọ̀ wọn á wọ sọkò bí èrè mi èèyàn tèmi kúnlẹ̀ àmọ́ oṣù ìbíkúnlẹ̀ ti wá bí èèyàn tèmi kúnlẹ̀ àmọ́ oṣù mi àmọ́ oṣù ọkọ̀ ló fún ṣọ́ gbóyè ká mọ́ta láti ṣe àbúrò kábíyèsí sílẹ̀ mi o. Ọba àgbékọ̀ọ́nẹ̀ lọ ṣàṣàmì. Ẹni bá pẹ́nu odùn ti torí bó ṣe ń ṣe o. Ẹni pẹ́nu odùn ti torí bó ṣe ń ṣe o. Àwọn sòkò bí èrè ọkọ̀ kó lè dé. Àwọn sòkò bí èrè ni ó. Àwọn sòkò bí èrè ni. Àní àwọn sòkò bí èrè ni ó. Àwọn sòkò bí èrè ni. Ẹni bá pẹ́nu odùn ti torí bó ṣe ṣe o. Ẹni pẹ́nu odùn ti torí bó ṣe ṣe o. Àwọn sòkò bí èrè ni. Wọn ò ní kú. Wọn ò ní rùn. Wọn ò ní wọlé dókítà nígbà kankan. Á jà lé wọn lórí. Iṣẹ́ wọn máa jà lé wọn lórí. Ẹni robi sí ẹ̀ o. Ìwà wọn, ìṣe wọn, ìṣe wọn. Yóò tọ̀ wọ́n lẹ̀ ọkọ̀ lórí àlọ́. Àní kìíní kan ò ní ṣe yẹ ọkọ̀ alájà o. Afẹ́fẹ́ ló tẹ̀lé ìpẹ́ kìíní kan ò ní ṣe é. Àní kìíní kan ò ní ṣe yẹ ọkọ̀ alájà o. Afẹ́fẹ́ ló tẹ̀lé ìpẹ́ kìíní kan ò ní ṣe é. Mo ní pé èyí o. Western Fuji o, èyí o, ní Western Fuji. Thank you. Olúwaṣẹ́gun Ṣẹ́gun ọmọ Apájẹ́. Alága ẹ̀pẹ̀ máa wó lẹ̀ mọ́rànbá. Ìdẹ̀radé. Bẹ́ẹ̀ kan bá bí ẹ léèrè sọ pé ọmọ Sẹ́ríkì bá mú nìyẹn. Ó ń ṣọmọ Bọ́lá mi dà Tinubu.
gbogbo àṣebàjẹ́ òní ìgbà yìí o gbogbo ẹnu mi gbà á àṣebàjẹ́ òní ìgbà yìí wọn ò ní mówó délé ìyẹn ni wọn ò máa wò lẹ́yìn ẹyẹ bọ́n bá wá gbẹ́ kòtò sílẹ̀ bọ́n bá tẹ́ nílé lórí o fúnra làwọn ni wọ́n sùn lé àìdí ara bá bí. àwọn kẹ́hìndé ọmọdé ní kejì ní Germany chairman Ìdèrèdè foundation gbogbo ẹ̀pẹ́ àwọn ṣẹ́gun ọmọ agbádé àwọn ṣẹ́wọ́n ọmọdé ògún kẹlu alias Kelly chairman Ìdèrèdè integrity group incoming chairman Eredo. ṣé wọn mọ́tò gún kẹlú alias skẹtẹ ọmọ lídà ọmọ ògún kẹlú. ọmọ lídà ọmọ bàbá òkúkẹlú ọmọ lídà skẹtẹ alias skẹtẹ ṣé wọn mọ́tò òkúkẹlú ẹ bá mi kọ́ mọ́ yìí ìdá òkúkẹlú.